wa máa tàn ní orúkọ bàbá jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run mo ṣe mọ́ ládé Ọlọ́run gbogbo àwọn àgbà Ọlọ́run bẹ́ẹ̀ tó bí mi lọ́mọ tí mo ṣe àdédé àrùn mo sì Ọlọ́run la rọmọ tájì ti dìtà àtàwọn orúkọ lónìí àfihàn bẹ̀rẹ̀ bíṣọ̀ ní orúkọ bàbá àti tọ́mọ àti tẹ̀mí bàbá jẹ́ orí bẹ̀rẹ̀. Àmín. Bíṣọ̀ alàgbà bọ́ọ̀là àṣẹ́gun odògbò àgbáyé mẹ́sáyà àṣẹ́gun odògbò àgbáyé congratulations Bishop congratulations. àdúgbò kọ́ wo fídíò yìí mo kàn ń rẹ́rìn ni kò sí nǹkan tó ń jẹ́ gbogbo eléyìí nínú ìlànà Kérúbù àti Séráfù àṣehàn ni bá tẹ bá fẹ́ ta òmìnira léèyàn lórí ta lé lórí èwo ni ká domi léèyàn lórí ká máa fa ń kára lẹ́nu ẹbẹ transfer àṣẹ fúnra yín Ọlọ́run ló fún yàn láṣẹ kì í ṣèyàn Ọlọ́run ọba ló fún yàn ní àṣẹ ọ̀rọ̀ kì í ṣèyàn ẹ bá jẹ gbogbo ètè kẹjọ jẹ ètè dọ́là àgbáyé pé nǹkan mi wà lábẹ́ ìpè yẹn tàbí ẹ̀bùn yẹn lójú torí àwọn bàbá tiwa táwa ti ara wọn dàgbà tàbí tára wọn dìde wọn kì í ṣe nǹkan bí ilé nínú ìlànà Kérúbù kò yẹ kí o sí nǹkan tó ń jẹlé tí wọ́n ti wá jẹ́ wípé ẹ tẹ̀ wá ní àṣírí míì tẹ fẹ́ fún bọ̀bọ̀ yìí sà ẹ bá sí lábẹ́ aṣọ eré tẹ́ ń display lórí social media kò tọ̀nà iṣẹ́ wòlíì wa o àṣírí wòlíì wa ṣùgbọ́n wòlíì tó bá ti wá ń display àṣírí tàbí iṣẹ́ wòlíì lórí social media ṣáárí mi ló ń wá ó ń polówó ara ẹ̀ ni torí àwọn bàbá dáadáa táwa ní bàbá mi Primate Alaba Ogunsanya South Africa bàbá yẹn wà ara àwọn bàbá tí mo bọ̀wọ̀ fún ní Kérúbù àti Séráfù ni wọn ẹ lè rí wọn kàn máa ṣe irú eléyìí bàbá mi Special Apostle Ability SA ẹ lè rí wọn kàn ṣe irú eléyìí bàbá mi Superintendent Apostle S.A.N.L. Lákùnbá bàbá èso ẹ lè rí wọn kàn ṣe irú eléyìí wòlíì mi Gabriel ní Ìbàdàn tí wọ́n tún ní branch sí garage ọlọ́dẹ ẹ lè rí wọn kàn ṣe irú eléyìí ẹ lè rí àwọn bàbá dáadáa yẹn kàn ṣe irú eléyìí tí wọn níbo wá lélẹ̀ ti wá now kí n máa sọ̀rọ̀ jù pé mo sì ní àwọn bàbá dáadáa tí wọ́n wò mí tí wọ́n rí wọn tí wọ́n kì í ṣe Kérúbù gan tí wọ́n lè kì í ṣe ṣẹlẹ̀ ẹ̀sà ṣé nǹkan yìí tọ̀nà ẹ fi lóhùn àbẹ̀ comment section. This is Adomade. Bye for now. Ade Omade, advocate for the masses.